Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Mufty. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Mufty. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mufty TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mufty TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Náà tó bá jẹ́ pé mi àti Mufty jọ ríra rí báyìí àbí Dr. Al-Fulanny ló mú mi lọ ọbẹ̀ eléyìí tá a lọ yìí jẹ́ wá sọ àṣírí fún ẹ ní ìjọ yẹn èmi àtàwọn mọ́làmù lájọ ń bọ̀ láti ibi wá sí tó ṣe lákùté àkúté náà dẹ̀ ní orí bíríjì ibi ìtòsí bíríjì yẹn nílé bàbá wa Mufty wà àwa dẹ̀ wọnú lọ nínú àkúté ìtòsí ibi ọ̀nà mọ́sìkì tèmi lákùté a parí tán níbi wá sí tó ṣe à ń lọ lé ni mo sọ fún mọ́làmù pé kó jẹ́ ká yà tó bá jẹ́ pé mi àti mọ́làmù jọ plan yẹn kọ́ ló ń jẹ mí yà tó bá jẹ́ pé àjọ ní mind kí bínú Ọlọ́run bá mi ṣó gbọ́ èmi àti málàmù èmi àti Dr. Al-Fulanny àjọ ní mind èmi àti málàmù èmi àti Dr. àjọ ní mind adétò sí bíríìjì yẹn tán ni mo sọ pé málàmù a máa kí Sheikh Sulaiman Faruku ilé wọn nìyẹn sálẹ̀ ń bẹ̀ yẹn wọ́n ní èmi dẹ̀ mo drive mo dẹ̀ slow down àwọn mọ́tò tó kù tò sí wa lẹ́yìn rẹpẹtẹ tájọ́ ń lọ mo dẹ̀ dá gbogbo ẹbí mo dẹ̀ slow gbogbo everybody down pé a máa ń lọ bẹ̀ wọ́n ní kí ni ó dùn kí n jẹ́ káwọn sọ fáwọn bàbá wa barista US imam bàbá wa barista Bayero àti bàbá wa barista máa ń gbàgbórúkọ wọn Shittu máa ń gbàgbórúkọ wọn wọ́n ní kí n jẹ́ káwọn sọ fún wọ́n dẹ̀ sọ fún àwọn ní kò sábúrú bẹ́ẹ̀ kọjá ká lọ n tó gbé wa débẹ̀ nìyẹn a dẹ̀ lọ síbẹ̀ ńgbà tá a débẹ̀ tán wá wo bí Dr. Al-Fulanny ṣe tó bí Dr. Al-Fulanny ò sí pẹ̀lú wa o inú mi dùn pé mo fẹ́ àníṣe ọlọ́run bá fẹ́ jẹ́ kó sórí burúkú ni ẹ̀yin onírọ̀ yìí ọlọ́run fẹ́ jẹ́ kó sórí burúkú ni Dr. Al-Fulanny ò sí pẹ̀lú wa àwa tí wá wà ń bẹ̀ tán ẹ mọ̀ pé gbàtà débẹ̀ kò ń ṣe gbàtà débẹ̀ náà ni wọ́n gbé máìkì lé wa lọ́wọ́ ká sọ̀rọ̀ a ti lò more than 30 minutes tá a ti jókòó tá à ń gbọ́ wá sí lọ tó bá lọ wo fídíò yẹn gbogbo wa jọ wà ní wáàsí yẹn wáàsí ti ń lọ tẹ̀síìrì Sheikh wa Sulaiman baba Mufty tẹ̀síìrì ti ń lọ lọ́wọ́ làwọn èèyàn ti ń ya fọ́tò mi náà ti ń sẹ́ǹdì ẹ̀ kiri làwọn èèyàn tó súnmọ́ Dr. Al-Fulanny ti sẹ́ǹdì ẹ̀ Dr. Al-Fulanny Dr. Al-Fulanny ọ̀nà ọbẹ̀ yẹn ò dẹ̀ fi bẹ́ẹ̀ jìnnà púpọ̀ sọ́nà ọ́fíìsì wọn ọ̀nà ọgbà lọ́fíìsì wọn sákùté orí róòdù kan náà máa tọ̀ látọ̀gbà yẹn lọ́ máa fi yàwọ́ ní sákùté kí ló ń ṣe yín ẹ̀yin wèrè yìí róòdù ọ̀nà ọgbà ọ̀nà wọn máa tọ̀ wú wọn lè yà wọlé wọn máa tọ̀ náà kùté bọ̀ ní wọn ń sá eré bọ̀ wú àwọn èèyàn tó rí wọn gan wọn ní Dr. Al-Fulanny drive bíi James Bond ní tó fi wọnú street ni àwọn àwọ̀ inú àdúgbò Dr. Al-Fulanny wọ inú àdúgbò wọn park wọ́n sáré gùrùgùrùgùrù ẹni tó bá jẹ́ pé àwọn tó fídíò yẹn fídíò bí Dr. Al-Fulanny ṣe ní Dr. Al-Fulanny jókòó sódì kejì lọ wọ́n ń yàká sí mi pé ìyá ẹ̀ wọ́n ń yàká sí mi níbi tí wọ́n jókòó sí pé ìwọ wàá rí n tó ń tẹ̀ láti sọ pé àwa ìtì mi ò sọ fáwọn kí gbogbo wa jọ wá papọ̀ wọ́n wá ń yàká sí mi Dr. Al-Fulanny báyìí wàláì fálà nọ́tùláì alàlẹ́kàsíbìn ẹ bèrè lọ́wọ́ àwọn ẹni tó wà ń bẹ̀ wọ́n á sọ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni Dr. Al-Fulanny yàká sí mi lọ́kàn pé ìwọ wàá rí wọ́n ṣe bẹ́ẹ̀ sí mi bọ́yẹ̀ ń ṣe sí mi ní Ọlọ́run ìwọ wá parọ́ pé Dr. Al-Fulanny ló mú wa lọ́bẹ̀ kí ló fẹ́ gbàǹbì rọ ẹ̀yin tẹ́ ń parọ́ ni ẹ pọ̀ gan kò ń ṣèyàn kan wò má rò pé bẹ́ẹ̀ yẹn kan ni mò ń bá wí ẹ pọ̀ gan wò ìwọ tó ń bú Dr. Al-Fulanny ẹ̀jẹ̀ ń blọ́ọ̀kì ẹ̀. orí ẹ ti burú Dr. Al-Fulanny gbọ́pá wà ń bẹ̀ nípa kí ló ń ṣẹlẹ̀
hey jẹ́ kí mi náà ṣeré wá náà fi ṣeré wá wọ́n dẹ̀ débẹ̀ wọ́n jókòó wọ́n wá ń yàká sí pé àwa ìtí mi ò sọ fáwọn olórí burúkú kan wá ẹ̀yin olórí burúkú kan wá ń parọ́ pé Dr. Al-Fulanny ló mú mi lọ ọbẹ̀ tó bá jẹ́ pé Dr. Al-Fulanny ló mú mi lọ ọbẹ̀ kí parun bá mi kó bọ́mọ mi ṣùgbọ́n tí ó bá rí bẹ́ẹ̀ abayin gbogbo ń tẹ́ bá kójọ máa parun gbogbo ń tẹ́ bá lóun kẹfẹ́ jẹ́ láyé ọlọ́run ní jẹ́ tó bá jẹ́ pé Dr. Al-Fulanny ló mú mi lọ ọbẹ̀ gbogbo àbọ̀ tí ẹ ti mú mi lọ ọbẹ̀ rí àbájọ lọ ọbẹ̀ rí àbájọ orí ṣèkì Sùlàìmọ́ Fàrúkù rí àbí àjọ rò ó rí kájọ lọ ọbẹ̀ àbátẹ̀jọ débẹ̀ rí ọlọ́run jẹ́ kí parun bá mi ṣùgbọ́n tó bá yẹ pé kò rí bẹ́ẹ̀ kí parun bá yín àtiwọ́ tó ń parọ́ àtẹ̀yìn tẹ̀ ń parọ́ àtẹ̀yìn tẹ̀ ń wá ń di ọ̀rọ̀ lé Dr. Al-Fulanny lórí pé òun ló mú lọ́bẹ̀ ó Fúlàní ni ó wáyé tẹ̀ ń parọ́ máa wẹ̀ ní lẹ́ni náà wáyé ẹ̀yin mùsùlùmí ẹ̀ rí i pé àwọn tó ọ̀fẹ́ píìsì fún ìsìláàmù lẹ̀ yóò bá ní gbogbo àwọn èèyàn yìí kí la burú ń bẹ̀ tí Dr. Al-Fulanny bá mú mi lọ ọbẹ̀ kí la burú ń bẹ̀ tí bá ti ń lọ kí Sheikh wa Sùlàìmọ́ Fàrúkù tipẹ́tipẹ́ kí la burú ń bẹ̀ tó bá tẹ̀ kó tiẹ̀ tó bá jẹ́ kó rí bẹ̀ kí la burú ń bẹ̀ kí ni tó burú ń bẹ̀ kí ni tó burú ń bẹ̀ pé ó ti ń lọ bá Sheikh Sùlàìmọ́ Fàrúkù tipẹ́ o kí la burú ń bẹ̀ ń bọ̀ ẹ̀kọ́ sẹ́ndì kí ni kò jẹ́ ń gbọ́ fọ́ ẹ̀sìn. Good, very good. Èyàn kan ló sẹ́ndì ẹ̀wò fọ́tò tó sẹ́ndì sí Dr. Al-Fulanny rè pé èyàn kan ló sẹ́ndì fọ́tò sí Dr. Al-Fulanny ṣé ẹ̀ rí fọ́tò mi onítọ̀ ń wá sẹ́ndì voice jẹ́ wá play voice yẹn gbọ́ voice yẹn. ìyá kádìbù wọ́n wà lọ́dọ̀ wa báyìí. onítọ̀ ń ló sẹ́ndì mẹ́sẹ̀gì sí Dr. Al-Fulanny pé Saheed Shittu àti akadipu ó wà lọ́dọ̀ wa báyìí ẹ̀ mọ̀ bọ̀ wá ẹgbọ́ fúnra yín. Shittu àti akadipu wọ́n wà lọ́dọ̀ wa báyìí ẹ má bọ̀ wá. Sotúbọ̀ tuntun gbọ́. Shittu àti akadipu wọ́n wà lọ́dọ̀ wa báyìí ẹ má bọ̀ wá. Tuntun gbọ́. Shittu àti akadipu wọ́n wà lọ́dọ̀ wa báyìí ẹ má bọ̀ wá. Sotúbọ̀ èèyàn kan ló sẹ́ndì fọ́ìsì sí Dr. Al-Fulanny pé Saheed Shittu àti akadipu wọ́n wà lọ́dọ̀ wa báyìí ẹ má bọ̀ wá sórí àlọ́ ní ẹ̀ ní bọ́nú dààmú tẹ́ bá kó sí àti tó náà ń gbé jẹ́ ń gbọ́n tí èèyàn mi kan wé náà kí n tó play. ẹ lọ mo wà lórí program wọ́n tún wá parọ́ kan pé onítọ̀hún tún wá pa irọ́ àwọn ẹ̀yìn ẹni òfò yìí ẹ tún wá parọ́ mọ́ Mufty pé Mufty wá ń dọ́gbọ́n àti Saheed Shittu lọ lọ́rin ayé yín ṣe bàjẹ́ báyìí èmi ò ní ṣépè fún yín kó má mọ̀ yín nǹkan tí ò rújú nìyẹn ẹ pé ìbúra mi yẹn ló máa ń dàbúrú fẹ́yìn ó máa dàbúrú fún yín ni ẹni mi ń plan ẹ wá ń torí ẹ̀yẹ̀yẹ bàbá wa Mufty pé bàbá wa Mufty ń gbìyànjú àti mú mi lọ lọ́rin pé ẹ nígbà ẹ wá ń torí ẹ̀ sọ̀rọ̀ sí Mufty ẹ ń torí ẹ̀ bú wọn tó bá jẹ́ pé mi àti Mufty jọ sọ̀rọ̀ páwọn mú mi lọ lọ́rin àbájọ ni ní plan àbẹ́mi gan tiẹ̀ ní plan pé bàbá wa Mufty ẹ wá mú mi lọ lọ́rin àbí Mufty ń sọ bẹ́ẹ̀ ọlọ́run bínú sí mi láyé tún bínú sí mi lọ́run tó bá jẹ́ pé àti ẹ̀jọ̀ plan irú ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ gbogbo tí mo tọrọ fúnra mi kò rí bẹ́ẹ̀ fún yín ọlọ́run má jẹ́ lálẹ́ ẹ̀ ní láàárọ̀ gbogbo tẹ́ bá kójọ ò ní gbogbo ẹ̀ máa bàjẹ́ mọ́ yín lójú àti tó bá lóun kó wà lẹ́yìn odi inú ìdààmú ló máa wà ń bẹ̀ kò ní jèrè bọ́ ń bẹ̀ akọ wà ń bẹ̀ bí aláìsí ni ó máa wà lásán ni èèyàn kan mórí kinní kan lórí flashback wọn ní alàgbà Amẹ́ríkà ló máa kú sí alàgbà Amẹ́ríkà ṣé alàgbà Amẹ́ríkà fẹ́ wọ plane ni kò lè wọ plane náà òdodo lórí flashback ń sọ alàgbà Amẹ́ríkà ló máa kú sí ẹ bẹ́ẹ̀ ni
àdàbí tó bá jẹ́ pé Mufty bá mi plan pé Mufty náwọn mú mi lọ lọ́rin ṣùgbọ́n tí Mufty ò bá sọ tí mi ò dẹ̀ sọ tá àdẹjọ ní mind tí mi ò bá Mufty sọrú ẹ̀ tẹ wọ́n ń parọ́ mọ́ Mufty bàbá oníbàbá tẹ wọ́n ń yẹ̀yẹ́ ẹni ẹlẹ́ni ẹ̀ ní jèrè tọmọtọmọ gbogbo ẹni tó ń sọ ẹ̀ níjọ rí ọ̀nù Ọlọ́run wọ́n máa gba bára fún yín lórí íńtánẹ́ẹ̀tì pé ibi tí gbèsè ayé máa bàjẹ́ dé wọ́n á tọrọ bára fún yín ni ẹ̀ tó wá ní rárá àánú kankan ẹ̀ ní rí ẹ̀kọ́ tó máa ṣàánú yín wáì tẹ́ ń parọ́ mọ́ àwọn ẹni ẹlẹ́ni wáì tẹ́ ń parọ́ mọ́ ẹni ẹlẹ́ni bàbá oníbàbá ẹni ẹlẹ́ni tó pọ́n orí mi tí mo débẹ̀ yẹn gan wọ́n ṣọ́ọ̀kì bẹ́ẹ̀ mo wá gbọ́ lẹ́nu ẹni òfò kan tó ń sọ tó ń ṣe lórí program olóyè kan pe àwọn pé Saheed Shittu wá bí kálẹ̀ yín tó máa pè yín sẹ́yìn wèrè yín náà máa pè sẹ́yìn tẹ́ nítumọ̀ yín náà máa pè pé àyín lágbájá o Saheed Shittu wá sọ́dọ̀ mi wọ́n wá pè ẹ̀yìn kálẹ̀ yín àbólú ẹ máa ṣòfò ni Mufty àwa kí fóònù mọ́lẹ̀ ẹ̀yin wèrè yín máa pọ́nra yín lè igi ẹ̀yin ò rí pé igi imú yìí ó jìnnà sí orí ẹ̀rí pé sọ́mọ jìnnà sílẹ̀ ẹ̀rí ẹ̀yin ò fíìlì ẹ̀ pé sọ́mọ ó jìnnà sí ilé ayé ẹ̀rí bẹ́ẹ̀ débi pé màmá wa sọ pé kí Mufty kí fóònù mọ́lẹ̀ kan wá pè yín tá lẹ́yìn tí Mufty máa pè yín kí Mufty mú fóònù kan pè yín pé olórí gbogbo àwọn oníyẹ̀pẹ̀ ilé ayé o Saheed Shittu wá sọ́dọ̀ mi o Saheed Shittu wá kí mi o kí wàá ní ká wá sọ̀rọ̀ ẹ̀ sí o bàbá Mufty á gbàyànjá lọ́wọ́ yín ń tẹ̀ sọ ni kó gbàyànjá lọ́wọ́ yín kó tó gbàlejò torí pé ẹ̀yin àtòlítọ̀hún yẹn jọ ń jà torí pé ẹ̀yin àtòlítọ̀hún yẹn jọ ń jà kó wá gbàyànjá lọ́wọ́ yín kó tó wá gbàlejò àbí wọ́n bàbá Mufty ò lè dáyé wọ́n ṣe ẹ máa gan o kí Mufty pè yín kọ́ ní ẹ̀yin wèrè yìí o mo fẹ́ gbàlejò àbí mo gbàlejò but mo kàn tẹ́ ra ṣe kíní kan o ẹ gan o àwọn òpònú mi wọ́n ní adúrú bó ṣe bú àáfàá bàbá wa tó bú ṣé wàá dámọ̀ tó bọ̀ bá lọ́rin tó ṣe kíní kan ṣé mi ò ti ṣapọ́lọ́jì Mufty náà rí wọn gbogbo ayé lórí pé mo ti ṣapọ́lọ́jì ẹ̀yin ni ò tẹ́ lọ́rùn ṣé Islam ní pé téèyàn bá ti wá ṣe nǹkan má jẹ́ tọ́ bọnú àwọn ọ̀rọ̀ mi fún yín tó bá sọ pé tẹ́ bá ń parọ́ pé ó bú lágbájá ó bú tàmẹ̀dù ó bú kinní kan mi ò bú anybody àwọn tí bá ṣèṣì ta ẹnu sí mo ti bẹ̀bẹ̀ kí ni wọ́n wí àwọn tí bá ṣèṣì ta ẹnu sí mo ti bẹ̀bẹ̀ kí ló bí tọrọ bàbá wọn bá lọrin àwọn kan parọ́ pé èmi ni mo rán Yáyá Gàmbàrí kó máa bú ọba lọrin ni mo ti sọ pé ṣé màá rán wọ tí n bá fẹ́ bọ́ ọba lọrin màá bọ́ ọba lọrin fúnra mi ọ̀rọ̀ ni mò ń sọ kò ń ṣe pé mo bọ́ ọba lọrin n tí mò ń sọ nìyẹn mo ní làákàyè lórí ẹ̀yin òpònú ọ̀dẹ̀ mo sọ pé mi ò lè rán wọ yìí tí bá fẹ́ bọ́ ọba lọrin màá bọ́ ọba lọrin fúnra mi ni n tí mo sọ nìyẹn kí dẹ̀ ni fẹ́ bú bàbá wọn ọba lọrin fún bàbá mi náà jẹ́ náà kí ni fẹ́ bú wọn fún n tí mo sọ nìyẹn pé white máa rán wọ kó wá bá mi bú bàbá wọn ọba lọrin tí n bá fẹ́ bú wọn màá bú wọn fúnra mi mi ò rán ẹ kó bá mi bú bàbá ọba lọrin ọ̀rọ̀ mò ń sọ bọ̀ ẹ nílàkàyè lórí ẹ̀yin afọ́fúngbé mu tẹ bá lọ gbọ́ fọ́ìsì ẹ máa gbọ́ kí ni ẹ máa gbọ́ tí wọ́n fẹ́ bú ọba lọrin màá bú ọba lọrin fúnra mi nì ṣé mi máa rán wọ kó bá mi bú ọba lọrin ọ̀rọ̀ ni mò ń sọ bọ̀ ẹ nílàkàyè ṣé mo wá lẹ́tọ̀ọ́ àti bú bàbá ọba lọrin bàbá mi náà jẹ́ náà kí ni fẹ́ bú wọn fún even kí n rí nǹkan tí ò dáa bàbá mi nǹkan báyìí ò dáa nǹkan báyìí ò dáa ni máa wí mi ò tó bẹ̀ láti bú bàbá ọba lọrin bàtọ́ ń ṣe pé fún mi kí ni fẹ́ bú wọn fún bàbá náà jẹ́ fún mi ohun tí mò ń sọ nìyẹn ohun tí mò ń sọ gangan ṣùgbọ́n ilé ní àyè òkè ṣùgbọ́n ohun tí mò ń sọ gangan nìyẹn mi ò bú bàbá ọba lọrin mò ń sọ pé tí bá fẹ́ bú bàbá wa ọba lọrin màá bú wọn fúnra mi ni mi ò ní rán ẹ Yáyá Gàmbàrí ló dẹ̀ ti bọ́ta ó ti sọ pé gbogbo ohun tóun sọ òun parọ́ mọ́ mi ni
òun parọ́ mọ́ mi ni ó sọ sẹ́yìn ò gbọ́ lẹ́nu Yahya Gambari pé gbogbo tóun sọ pa mi òun parọ́ mọ́ mi ni sọ́tọ̀ gbogbo tóun sọ pa ọ̀rọ̀ ṣe kàmọ́lì dínì òun parọ́ mọ́ mi ni gbogbo tóun sọ pa ọba Ìlọrin òun parọ́ mọ́ mi ni gbogbo ẹ̀ òun parọ́ mọ́ mi ni ó ti kọ̀fọ́ọ̀mù ẹ̀ náà ọmọ yẹn ó ti jẹ́wọ́ ṣe bọ́ àwọn onírọ́ lóró pé kó parọ́ mọ́ mi ṣé ọmọ yẹn ti bọ́ta ó ti lóun parọ́ mọ́ mi ni ó tán ó dẹ̀ bẹ̀bẹ̀ mi ti foríjì ẹ̀ máa bá tiẹ̀ lọ kò sí tó kọ́ mi pẹ̀lú ẹjọ́ ti tiẹ̀ mọ́ máa bá tiẹ̀ lọ ọmọ Yahya Gambari tó sọ̀rọ̀ yẹn ó ti jẹ́wọ́ pé òun parọ́ mọ́ mi ni kí lẹ tó wá fẹ́ kì í ṣe ó lóun parọ́ mọ́ mi ni pé torí ọmọ yẹn parọ́ mọ́ mi pé òun lòun èmi lèmi rọ̀hún kóun bú àbáṣe kàmálì dínì èmi lèmi rọ̀hún kóun bú màmú Ìlọrin èmi lèmi rọ̀hún kóun bú ọba Ìlọrin èmi wá ń sọ pé tí bá fẹ́ bú ọba Ìlọrin mi ní rán ẹ màá bú ọba Ìlọrin fúnra mi pé ìwọ tí bá kí ni fẹ́ rún ẹ fún kí ni fẹ́ rún ẹ sí wọn fún pé irọ́ ló ń pamọ́ mi tí mò ń sọ nìyẹn ẹ tó bá gbọ́ Yorùbá yé but ẹ̀yin wá ń twist ẹ̀ lójú ayé pé ó bọ́ ọba Ìlọrin òwèrè ni tí n bá fẹ́ bọ́ ọba Ìlọrin mi ò ní rán ẹni mò ń wí ẹ lọ tún gbọ́ ọmọ àlè ní gbogbo yín ẹ̀yin ọmọ játijàti ẹ sọ tó ń dùn yín pé jálàbí ló ń dùn yín àti yìí tó lọ sí ìlú kan tó yẹ pé jálàbí ni wọ́n fẹ́ máa fi kó jálàbí plus ló ń fẹ́ ṣe ó fẹ́ dà sàlátù papọ̀ mọ́ jálàbí kó máa káwọn afá wọlé kó máa jọ ṣe jálàbí fáwọn èèyàn kó máa dúdú ojú wọn kó máa lu àbámọ́dá fún wọn tí gbogbo iṣẹ́ yẹn wá fọ́ tó wá di pé padà lọ ń ṣe taxi driver ẹ jẹ́ wàrà yín anyway èmi ti búra fún yín bàbá Mufty èmi àti wọn ò jọ sọ̀rọ̀ pé àjọ ń lọ sí ọ̀dọ̀ àjọ ń lọ lọ́rin tó bá jẹ́ pé àjọ plan ni àbí wọ́n ń rò bẹ́ẹ̀ àbí mo ń bá wọn rò bẹ́ẹ̀ kọ́lọ́ ní tẹ̀mí yà ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ ìyá Ọlọ́run máa tó yín látàyè tí dídọ̀rùn òṣì òdẹ ní kó nú gbèsè ayé yín ní àkọ́kọ́. òṣì òdẹ ní kó nú gbèsè ayé yín bàbá wa Mufty ò bá mi jọ àjọ plan èmi àti Dr. Al-Fulanny àjọ plan gbogbo ń tẹ́ ń sọ yìí òṣì kò ní kó nú gbèsè ayé yín bàbá wọ bàálù lọrin bàbá mi náà jẹ́ báwo ni máa ṣe tánú sí wọn ọ̀rọ̀ tó clear ni pé tó bá jẹ́ pé mo fẹ́ bú wọn èmi ni máa bú wọn fúnra mi kí lẹ́ni fẹ́ bú wọn fún bàbá náà jẹ́ fún mi mo kàn tẹ́ bá tún wá lọ wọnú fídíò ẹ̀ mú wá tún wá ń sọ ń bẹ̀ pé ohun tí mo lè sọ ń pa bàbá ọba lọ ní pé bọ́ ṣe ń kí wọn ó tán pé báyẹn ń kí wọn ṣáṣẹ̀ mi ni mo ní báyẹn ń kí wọn yẹn kò bá sìlámù mu ó tán ohun tí mo sọ lásán nìyẹn èmi ń sọ tèmi ni pé yes ohun tí mo lè sọ pa wọn rè pé kò bá sìlámù mu màá máa bú wọn kí ni fẹ́ bú wọn fún bàbá mi náà jẹ́ bàbá ọba lùlọrin ṣéwù wallahu yasimuka minan nas la takafu darakan wala taksha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim ọlọ́njọ́ máṣá ìjẹ́ pẹ́ fún wa àdàgbà yọwọ́kọ́wọ́ ọlọ́run ní fi ṣàdánwò fún yín bàbá wa ìmáàmù lọrin ọlọ́njọ́ máṣá ìjẹ́ kẹ́yìn náà pẹ́ fún wa o ọlọ́njọ́ máṣá ìjẹ́ kẹ́yìn náà pẹ́ fún wa ọlọ́run ní járánkì yín láíláí ìlú Ìlọrin ọlọ́run ní jó bàjẹ́ onírọ́kọ̀ tó parọ́ pẹ́ àti gbogbo ẹ̀yin àfáàlú lọ ni tẹ́ bá lọ gbọ́ fídíò ẹ̀ dáadáa ẹ máa rí pé mò ń sọ̀rọ̀ bọ̀ ni pé tí n bá fẹ́ bọ́ bá lọ ni mi ní rán ẹ Yahya Gambari ló ń parọ́ mọ́ mi pé mi mo rán òun kó ń bọ́ bá lọ ni ohun tí mò ń sọ nìyẹn pé irọ́ ló ń pa mọ́ mi. àti gbogbo ẹ̀yin àfáàgbà nílùú Ìlọrin mo kí gbogbo yín pátá kò sẹ́ni tí mi ò kí wọn parọ́ pé Saheed Shittu ó fẹ́ dọ́gbọ́n wọ̀ lọ́rin ni ó fẹ́ ṣe pé tí bá fẹ́ wà lọ́rin ṣẹlẹ̀ ẹ̀yin pípò yìí ṣàpà yín kàmi ṣá gbogbo àti gbogbo ẹ̀yin tẹ̀ ń gbó ṣápá yín ká mi mo ń bí ní ṣápá yín ká mi ohun tí òrùjú ni náà ẹ̀dẹ̀ ń larí mọ́lẹ̀ ẹ̀ ń kọrí mọ́lẹ̀ ẹ̀ ń gbárí mọ́lẹ̀ ṣápá yín ká mi apá yín ò ká mi ẹ̀dẹ̀ ń da ayé láàmú ẹ̀ ṣòwò yín lófò apá yín ò ká mi ẹ ti gbìyànjú apá yín ò ká mi ẹ wá rí mi bẹ́ẹ̀ pé ẹ máa ṣe kíní kan ṣápá yín ká mi ni ẹ̀yin náà mọ̀ náà àjọ ń sa eré yìí ni èmi nìkan láàrin gbogbo yín bẹ́ẹ̀ ṣe ẹ̀yin thousands ẹ̀ ń lé mi kiri èmi nìkan ṣápá yín wá ká mi apá yín ò ká mi náà ẹ ti sáré ẹ̀mí ti fẹ́ pin náà ẹni tó dolóṣì ti dolóṣì nu ẹni táyì ẹ ti bàjẹ́ tí ìwé ìgbélú ti bàjẹ́ mọ́ lọ́wọ́ ó wà nù yín ẹni tí ò lè wọ Amẹ́ríkà mọ́ tó wà Nàìjíríà wà ń bẹ̀ ẹni tí gbogbo àwọn oníjàlábí ẹ ti sá lọ wà ń bẹ̀ nù yín ṣápá yín ká mi
ẹ má parọ́ mọ́ Mufty mọ́ láyé yín ẹ̀ ní jèrè kí lẹ parọ́ mọ́ Mufty fún tẹ́ wá ń parọ́ mọ́ Mufty pé Mufty ṣe báyìí Mufty ṣe báyìí no Mufty ò ṣe bẹ́ẹ̀ o mo fi tító bí Ọlọ́run bẹ̀yìn bàbá torí bẹ́ẹ̀ ṣe ń parọ́ mọ́ Mufty yẹn ó ń bà mí nú jẹ́ n tó fà á tí mo fi jáde nìyẹn n tó fà á tí mo fi bọ́ọ̀tà gangan nìyẹn pé no eléyìí ti ń pọ̀ jù lórí ṣé èèyàn ṣé kí bàbá yìí máa wá blame rẹ̀ pé òun gba àlejò tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ kẹ́ ń parọ́ ọmọ ẹni ẹlẹ́ni ni kó dáná ọ̀hún ẹ̀yin mùsùlùmí ṣé mùsùlùmí làwọn eléyìí ẹni pé àwọn eléyìí náà fún ìsìlámù nísìnyí ṣé báwọn eléyìí náà fún ìsìlámù náà jẹ́ kí ìsìlámù náà tiẹ̀ fún ìsìlámù sinmi ara pẹ̀lú ìwà tó ń wù yìí ṣé irú ìwà tẹ́ ń wù yìí ṣé ń wá kí píìsì wà ní ìsìlámù ni àbẹ́ ń da omi àlàáfíà ìsìlámù ẹ̀ ń dà láàmú ẹ̀ ń dádàmú sínú ìsìlámù ẹ̀ ń kó dàmú báwọn èèyàn nínú ìsìlámù gbogbo ilé tẹ́ ń ṣe yìí ẹ̀ ń kó dàmú báwọn èèyàn ní nínú ìsìlámù náà àwọn ẹni ẹlẹ́ni tí ò mọ̀ ń pa nǹkan ẹ̀dẹ̀ mú ẹ̀ ń jórọ̀ tí ò ṣe mọ́ ṣé ẹ̀ ń fún ìsìlámù ní sinmi lélẹ̀ ẹ̀ fún ìsìlámù ní sinmi ẹ̀ ń kó dàmú bá gbogbo mùsùlùmí ẹ̀ ń kó dàmú sí wọn lẹ́mìí. ìwọ tó ń táìpù tó bá ti ẹrù tó bá lè gbé tó bá mọ̀ pé apá ẹ̀ ò ní ká tó bá gbé má má dì í tó mọ̀ pé ó máa burú fún ẹ tó bá dijọ́ náà ẹrù tó bá lè gbé ṣó gbọ́ má dì í torí pé tó bá ti gbogbo àwọn èpè tá à ń ṣe yìí ìbúra tá à ń bú yìí ẹ̀yin ẹ̀ ṣọ́yìn gẹ́ lára mi àbí ṣó lápá lára tèmi